fìtínà ni ogun tó wáyé láàárín Amẹ́ríkà, Israel àti Iran o. ẹ yé dá sí ohun tí kò kàn yín nípa rẹ̀. Ìgbìmọ̀ àwọn ìmáàmù ṣèkìlọ̀. Ìgbìmọ̀ àwọn ìmáàmù ti ké sáwọn mùsùlùmí lórílẹ̀‐èdè Nàìjíríà láti yàgò fún àwọn ọ̀rọ̀ tàbí ìwà tó lè da omi àlàáfíà orílẹ̀‐èdè Nàìjíríà rú nítorí ogun tí Amẹ́ríkà àti Israel ń gbé ko Iran lọ́wọ́lọ́wọ́. Bákan náà ni wọ́n tún ṣèkìlọ̀ pé kí wọ́n dẹ́kun yíyanjú tàbí yọnu sí wàhálà náà èyí tó ranjú mọ́ báyìí lágbègbè ilẹ̀ Lárúbáwá níbi ètò ìsínu àti ìwàásù àsìkò àwẹ̀ tí wọ́n ń ṣe nílé ìjọba ìpínlẹ̀ Èkó tó wà ní Ìkẹjà. Làwọn ìmáàmù náà ti sọ di mímọ̀ pé bí àwọn kan ṣe ń ṣe ìwọ́de láwọn agbègbè kan lórílẹ̀‐èdè Nàìjíríà, pàápàá jùlọ àwọn ọmọ ìjọ Ṣítẹ̀ tí wọ́n ṣe ìwọ́de ní ìlú Èkó lórí ikú olórí orílẹ̀‐èdè Iran Al-Kamali lásìkò ìkọlù Amẹ́ríkà àti Iran kù díẹ̀ káàtó. Adarí àgbà fún ìjọ Ansarudeen lórílẹ̀‐èdè Nàìjíríà Sheikh Abdulrahman Ahmad tó gbẹnusọ fún ìgbìmọ̀ àwọn ìmáàmù ìjọ mùsùlùmí náà pè fún sùúrù àti ìpamọ́ra pẹ̀lú ìkìlọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà kò gbọ́dọ̀ fi ààyè gba wàhálà àgbáyé láti dá rúgúdù sílẹ̀ lábẹ́lé rẹ̀. Sheikh Abdulrahman Ahmad ṣàlàyé pé àdúrà fún ìtẹ̀síwájú àlàáfíà ní ìpínlẹ̀ Èkó àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ ló yẹ kí kó wá ó fi àsìkò àwẹ̀ Ramadan àti lẹ́ǹtì yìí gbà dípò gígùnlé ìwọ́de kan tàbí ohun ẹ̀tanú kankan nípa ogun tó ń ṣẹlẹ̀ ní Iran. Fìtínà lohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Lárúbáwá o. Àwọn ìmáàmù àgbà náà tún wòye pé ohun tó ń ṣẹlẹ̀ lágbàáyé lọ́wọ́ yìí kò ṣàìkan Nàìjíríà. Nítorí náà àdúrà fún ìjọba lẹ́ka gbogbo wíwá ọ̀nà àbáyọ sí àwọn ìpèníjà gbogbo ló yẹ kó mú lọ́kàn gbogbo mùtúmùwà. Ẹ yẹra fún fìtínà o nítorí pé bí ó bá ṣẹlẹ̀ tán àti ẹni tó mọwọ́ mọsẹ̀ àti ẹni tó jókòó jẹ́jẹ́ ní ọ̀rọ̀ náà yóò kàn o. Fìtínà ni ogun tó ń wáyé nílẹ̀ Lárúbáwá. Àsìkò fún àdúrà àti láti wá àlàáfíà nìyí, kì í ṣe àkókò fún ìwọ́de àti ìfẹ̀hónúhàn kankan, kì í ṣe àkókò àti máa bú èbú, kì í ṣe àkókò ìlà ìlò, àkókò ìrònú láwà. Ìgbìmọ̀ àwọn ìmáàmù náà tẹ̀síwájú láti sọ pé ohun tó ń ṣẹlẹ̀ lágbàáyé báyìí ń bá Nàìjíríà fínra. Ó ní bí ọ̀rọ̀ ṣe ń lọ yìí àìfàìmọ̀ kí epo bẹntiróòlù ó má lè sí i, kódà ó lè gbówó lórí di ẹgbẹ̀rún 2 náírà lórí lítà kan tàbí jù bẹ́ẹ̀ lọ. Wọ́n tún kẹ́dùn lórí àwọn ẹ̀mí tó ti lọ àti dúkìá tó ti bàjẹ́ lábẹ́ ìkọlù náà. Wọ́n ní bí àwọn èèyàn kò bá ní ọ̀nà àbáyọ fún àwọn ohun ìbànújẹ́ wọ̀nyí kí wọ́n má ṣe dákun. Ìròyìn yajoyajo fún ti àkókò ìkànnì jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.